ìkànnì Jugba Master Channels náà lẹ ti ń wò wá. Ṣeun Agboola lórúkọ mi. Bitter truth lè tó wá o, òótọ́ tó korò. Now ọmọ bàbá olówó olórin takasúfè Davido ọkọrin ní World Cup àbí àwọn èèyàn kan ń complain nípa aṣọ tó wọ̀. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú aṣọ yẹn ni pé wọ́n ní orúkọ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ọmọ iléèwé àtàwọn olùkọ́ ó wà lára aṣọ ọ̀hún. Àwọn èèyàn kan wá rò wípé àjọ àgbáyé ń wo gbogbo tó ń ṣẹlẹ̀ bí ìgbà tí Davido tó lọ tú àṣírí orílẹ̀-èdè Nàìjíríà ní iwájú gbogbo àgbáyé ni àwọn kan bá bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́lù. Ẹ̀yin náà ti mọ̀rú àwọn èèyàn tó lè bẹnu àtẹ́lù. Àwọn èèyàn tí kì í fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀. Àwọn èèyàn tó ń ṣe wá, àwọn tára ni wípé àwọn kan wà o, òótọ́ ni wọ́n máa ń sọ. Àwa kí Davido lọ́dọ̀ tí wá ń bí pé tọ́ Davido o sọ wípé torí pé kíjọba mọ́ bá sọ pé o ṣe tí ọ̀dà o ṣe nǹkan tó yẹ ni. Èwo làbùrọ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ṣé Davido ni ó kọ́kọ́ sọ fún àwọn àgbáyé pé wọ́n jiyàn gbé wọn, àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé wọ́n lọ kó àwọn ọmọ iléèwé nílé ẹ̀kọ́ ní Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣé Davido ló máa sọ fún wọn wípé ìjọba ò tí ì láǹfààní àti rí wọn gbà padà? Ẹ̀ṣẹ̀ wo ni Davido ló dá ẹ̀yin tẹ́ ń sọ pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ o nítorí pé ó sọ pé bring back them? Ṣé nítorí wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kàn já wọn tó rugged? Ìyí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tó bá ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ibòmíì ẹ mọ̀ pé kò ní sí activities kankan tó máa lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú Davido ẹ kú àbòsí. Ẹ̀yin tẹ́ tó wá kan sára sí olóríire ẹ̀dá ni ẹ lọ káwọn ọmọ yẹn wá. Béèyàn ọba ṣòṣèlú wọn kì í fẹ̀mí aráàlú ṣòṣèlú. Ọ̀rọ̀ yìí ká mi lára torí pé mi ò fẹ́ jáde wá ṣètò lónìí pàápàá jùlọ lórí àwọn nǹkan tó wà nílẹ̀. Ṣùgbọ́n ti di dandan báyìí a fara ń sinmi. Wọ́n ní tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ yìí tán lè kan náà. Ẹ já bọ́ sórí ọ̀rọ̀ Sultan. Sultan Sokoto Emir tó bá yá á jáde alóhùn ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí. Bí Sultan ṣe jẹ́ bó tiẹ̀ jẹ́ pé ìròyìn yẹn ti tó bí ijọ́ mélòó kan, ṣùgbọ́n ẹ mọ̀ pé analysis lọ̀rọ̀ iléeṣẹ́ tiwa. A gbọ́dọ̀ mú bitter truth tó wà ńbẹ̀ ká farabalẹ̀ ká wò tọ̀rọ̀ tó wà ńbẹ̀ ká tó sọ. Kì í ṣèròyìn tó ń lọ ní yàjóyàjó là ń sọ̀rọ̀ lé lórí ju bó ṣe yẹ lọ, bí kò ṣe bó bá tiẹ̀ kúrègbè ká wo àǹfààní àti ewu tó wà nú ọ̀rọ̀ náà ká sọ nítorí òní kọ́ nítorí ọ̀la ni, torí àwọn akẹ́kọ̀ọ́ pàápàá tẹ́ lè padà wá sórí ìkànnì wa kan wá wò ń ta àṣọ lásìkò tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa nínú àwọn ààrẹ gangan àwọn magban àwọn Miyetti Allah Association kìíní kan wọ́n á sọ pé owó òpolówó ẹ má jẹ́ pọ́n wọn lé jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó ń fẹ́ràn joko lóko tí wọ́n ń dá wàhálà lẹ̀, ààrẹ wọn ní Benue State wọ́n ló lọ fún ìpàdé àlàáfíà, ṣùgbọ́n àwọn tínú ń bí àwọn ọ̀dọ́ tínú ń bí nígbà tó ń padà bọ̀ wọ́n ní ọgbẹ̀mí ẹ̀ ìyẹn ní Benue State torí allegedly wọ́n láwọn ọmọ ẹ̀ àwọn darandaran nǹkan yẹn nǹkan tí wọ́n ń commit tí wọ́n ń dálẹ̀ gbogbo àṣọ pé bandit ìyìn táwọn darandaran náà ń ṣe ń bẹ̀ tẹ́rọ wípé wọ́n máa gbé sórí bandit terrorist ó pọ̀ bá àbámọ̀ ìjà mọ̀ lónìí. Àwọn darandaran ń lo àǹfààní àwọn agbésùnmọ̀mí náà láti hùwà bí ṣùgbọ́n ẹ̀bi wọn kọ́.
ọ̀pọ̀ ẹ̀bí ló wà lára àwa ọmọ àwọn olówó wa ní tilẹ̀ Yorùbá, àwọn ọba wa tí wọ́n ń sin màálù. Wọ́n ń sin màálù. Ọmọ Yorùbá kì í sábà da màálù. Ẹ já wo àpẹẹrẹ yẹn dáadáa. Kò sí sẹ́ńtà ọmọ Yorùbá tó bá mọ bí wọ́n ṣe ń da màálù, kí ló mú wa má lè da màálù. Tèmi yàtọ̀ sí ọ̀rọ̀ alákàràdé o. Ẹni tó ti ń ṣiṣẹ́ màálù, mi sọ pé ẹni tí ò ṣe kó lọ ṣe. Kí ló dé tí ò tẹpẹlẹ mọ́? Kí ló dé tí àwọn bàbá wa, àwọn olówó wa, àwọn retired uniform men tí wọ́n ń sin màálù kò fẹ́ sí olówó, àwọn olówó ọlọ́lá wa tí wọ́n kì í sin màálù? Bẹ́ẹ̀ àwọn Fúlàní sì máa ń padà jí kó lọ ni. At least àwọn èèyàn méjì tó jẹ́ bí ẹ̀gbọ́n wa tó ní màálù dọ́là Fúlàní yẹn kó lọ. Bẹ́ẹ̀ bá lọ́dọ̀ àwọn olórí wọn, wọn á ní ẹ ní sùúrù ni ẹ lè gbọ́ mọ́. Alẹ́ ẹ̀gbọ́n kan, Aláàjì, wọ́n kó màálù ẹ̀bí méje lọ́dọ̀ọ́lá. Ó sì kọ́lé fún wọn tí wọ́n ń gbé, tíyà àtìyàwó àtọmọ ń gbé. Akànfẹ́ kẹ́ ẹ mọ irú èèyàn táwọn pípù jẹ. Ẹni tó kọ́lé fún yàn lé ebi tí kì í ṣe inú igbó, tíyàwó àtìyà ẹ̀ ń gbé bẹ̀, tómi wà ń bẹ̀, tí gbogbo nǹkan wà ń bẹ̀, tó sì kó màálù ẹni yẹn lọ pẹ̀lú bẹ́ni yẹn ṣe ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Ẹ kó màálù yìí fún Yorùbá tàbí ayé tó lajú. Ẹ wá bí tẹ́ ti mọ bọ́jẹ́ èèyàn mẹ́ta mẹ́rin nìyí, kẹ́ ẹ so pọ̀ lẹ́yìn tẹ́ ẹ ń sin màálù. Ẹ wá bì kan ẹ rà á fúnra yín. Ẹ gbọ́ ọmọ Yorùbá síbẹ̀. Kò dìgbà tí ẹ bá da màálù lọ ba nǹkan oní nǹkan jẹ́, ẹ lè lálùbáríkà. Báwo lẹ ṣe fẹ́ ní àlùbáríkà? Ẹ mọ̀ wípé màálù yín tí wọ́n ń dà lọ yìí, wọ́n lọ fi ba nǹkan oní nǹkan jẹ́ ni. Ẹ̀yin ń jẹ, ẹ̀ ń mu, owó ń bẹ lọ́wọ́ yín, ṣùgbọ́n àwọn tí ò lówó lọ́wọ́ lọ yá owó dáko tàbí wọ́n fi agbára wọn dá oko. Àwọn àgbàlagbà màálù tẹ̀yìn sìn tí àmọ́ bí AK-47 bó ṣe dọ́wọ́ àwọn tó ń sin màálù yín tó ń bá yín sìn tó dá lágbára ni. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé wọ́n lọ fi màálù yẹn pa àwọn èèyàn kan lẹ́kùn ni. Ẹ̀yin náà ò ní lálùbáríkà tẹ́ ẹ bá jọmọ Yorùbá tí ẹ bá withdraw lásìkò tá a wà yìí. Withdraw tá à ń sọ àní ẹ mọ̀ sin màálù. Ẹ wọ́ ọmọ Yorùbá tó lè bá yín sin màálù. Àwọn pípù yìí ń pa wá. Àmọ́ báńdíìtì, tẹ́rọ́rìsì àti ìyàtọ̀ tó wà láàrin àwọn darandaran. Wọ́n sábẹ́ pé wọ́n ń da ẹran. Ẹ já kúrò lórí ẹ̀. Ẹ já padà sọ̀rọ̀ Sultan. Ààrẹ tí wọ́n pa ní Benue State àárín àwọn darandaran, Sultan wá jáde. Ó ní kí ìjọba Tinubu make sure wípé wọ́n wá àwọn tó ṣiṣẹ́ ibi yẹn, wọ́n sì fìyà jẹ wọ́n. Number 1, bí Sultan ṣe lẹ́nu tó lórílẹ̀‐èdè Nàìjíríà, tó bá jẹ́ ẹ̀yà míì kò tí ì jáde rí wípé kí ló dé tírú ẹ̀ ṣẹlẹ̀, kí ló dé tí wọ́n pa wọ́n, kò tí ì béèrè ìdájọ́ òdodo bẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n torí pé ẹni jẹ́ Fúlàní darandaran, tá a sì lè sọ pé bóyá indirectly ó ń ṣiṣẹ́ fún wọn tàbí wọ́n jọ wà nínú picture pé wọ́n fẹ́ gba middle belt àtilẹ̀ Yorùbá. Inú wa bí àwọn ọ̀dọ́ pé kí ló tó bí àwọn ọ̀dọ́ dé level yẹn kán tó pè sí peace meeting tó ti ń bọ̀. Wọ́n ti mọ̀, wọ́n á ti rí dájú allegedly wípé ó mọ̀ ń pa wàhálà tó ń ṣẹlẹ̀ ní Benue. Wọ́n ń lò ó, òun náà ń lo àwọn ọmọ ẹ̀. Torí tá a bá ń sọ bandit, ẹ máa ronú àrà táwọn darandaran yìí náà ń dá. Kí ló dé tó jẹ́ pé òun ni wọ́n pa? Wọ́n hàn láìpẹ́. Ìyẹn ni Sultan dìde tó ń sọ fún gọ́ọ̀mẹ̀ntì. Ẹ rántí ìgbà tí wọ́n mú wọn ní ṣé Ẹdó àbí Imo tí wọ́n ní ọlọ́dẹ ni wọ́n tí wọ́n dáná sun wọn. Ọmọ Yorùbá mélòó ló ti kú? Àwọn ẹ̀yà míì ní middle belt mélòó ni wọ́n ti pa bẹ́ẹ̀ táwọn Fúlàní pa? Ǹjẹ́ Sultan dìde? Ṣé Emir dìde?
ó tiẹ̀ wá ní ìkan tó jáde lébẹ̀lẹ̀ wà lẹ́yìn tí wọ́n ní wọ́n sọ fún ìjọba pé act before Muslims runs out of patience. Kí ìjọba tètè act kó tó di pé àwọn mùsùlùmí ó sún àbí wọ́n bínú. Why mùsùlùmí? Ara tá à ń sọ nìyí o. Wọ́n tún gbé wọnú ẹ̀sìn. Nínú ìròyìn yẹn wọ́n gbé picture Sultan sí nínú ìgbàgbọ́ pé àwọn ẹgbẹ́ yẹn ò lè tẹ àtẹ̀jáde kankan lẹ́yìn Sultan. Wọ́n á láwọn ọmọ bí Nàìjíríà ṣe ń dàrú. Wọ́n á ní àwọn fẹ́ràn Kìrìsìtẹ́nì. Wọ́n sọ wípé kí ọmọ Nàìjíríà tó bínú, Muslim kó tó bínú. Ẹ máa dé ẹ̀yin mùsùlùmí bí ní àwọn oníbílẹ̀ oníṣẹ̀ṣe àti Kìrìsìtẹ́nì lẹ́bí àbí orí ọ̀pọ̀lọpọ̀ wa ò pé. Ẹ̀sìn ti wọnú ayé wa, Ọlọ́run ò ní já ṣe ẹ̀sìn. Ẹ̀sìn yìí wọ́n fẹ́ fi kó wa lẹ́rù ni. Nígbà bá dá ẹ̀yin kan yọ nínú ẹbí yín tí wọ́n lò yín against àwọn ẹbí yín, wọ́n á wá ṣẹ̀ṣẹ̀ wá against ẹ̀yin fúnra yín. Ẹ gbọ́, the Nigeria Supreme Council for Islamic Affairs NSCIA tí Sultan jẹ́ Emir Sultan tó jẹ́ olórí wọn pátápátá has warned the federal government and security agencies, gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátá àtijọba ni wọ́n kìlọ̀ fún, to act lórí kíni before Muslims run out of patience. Wọ́n tẹ̀síwájú náà saying the community continued restraint amid what if this is described as persistent attacks. Ṣé wọ́n àtàkì mùsùlùmí ń sìn? Ta ló ń àtàkì mùsùlùmí? Àwọn ẹgbẹ́ yìí ń wá àwáwí. Ẹgbẹ́ tí Sultan dé olórí wọn tí ò lè mọ́ fọwọ́ sí tí wọ́n bá gbé jáde láti fi dá ìjà ìsìn sílẹ̀. Kì í dẹ̀ ṣe láàrin wọn o. Àárín wọn ò dáa náà tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n láàrin wa. Ọmọ kan Fúlàní ni. Mo máa ń rí lórí social media táwọn èèyàn máa ń sábà tó wò náà. Ó ń bẹnu àtẹ́lu Yorùbá, Sunday Igboho, everybody. Ó ń sọ pé bí Yorùbá ṣe wà àánú yín ṣe mí. Ọmọ táwọn yóò ti tọ́gbọ́n ọdún o. Ṣé mọ̀ pé àwọn Fúlàní pọ̀? Àwọn wà ní charge, àwọn wà nígbà, àwọn wà láwo mélòó lẹ́yìn Yorùbá. Torí à ń sọ wípé èròǹgbà àwọn pípù yìí ó yàtọ̀ sí tá à ń rò, ṣùgbọ́n àgbàgbọ́. Lẹ́yìn tí Sultan jáde tó ní kán wádìí ẹni tó pa olórí àwọn Miyetti Allah kí ìdájọ́ òdodo kó dẹ̀ wáyé ní dandandandandan. Ẹ̀yìn ẹ̀ ni olórí àwọn Miyetti Allah pátápátá, bóyá Bódìjọ ni wọ́n ń pè, governor general wọn or president general wọn. Òun náà fi àtẹ̀lédì kan jáde, ibẹ̀ lẹ̀rú ti bà mí. Àwọn people ni wọ́n against the state police. Bá a bá tiẹ̀ ní state police ọ̀dà á tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó sì gbọ́dọ̀ pẹ́. Torí pé ìdí tẹ́ ṣe against state police ni wípé èròǹgbà wọn ò lè work láti gba ilẹ̀ onílẹ̀. Àṣírí tó wà ńbẹ̀ nìyẹn. Kí ló fi léde nínú ìwé ìròyìn? Arákùnrin yìí ní outrage as Miyetti Allah assert all lands in Nigeria. Ó ní gbogbo ilẹ̀ tó wà, gbogbo inú igbó tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà belongs to Fulanis. Ẹ máa rí, ó wà lẹ́yìn mi. Vows to hold Ondo forest. Wọ́n dẹ̀ ṣe ìlérí lóní kíkankíkan pé igbó Ondo àwọn dúró sórí ẹ̀ kò sí tó fẹ́ ṣẹlẹ̀. Ìlà ń sọ lórí àwọn gómìnà wa tí wọ́n ń gbowó ètò ààbò. Kí ni wọ́n fi ṣe? Wọ́n ń gbowó. Wọ́n dẹ̀ fáwọn pípù yìí láyè láti máa lérí mọ́ ìjọba wọn. Bọ́n ṣe wá sọ̀rọ̀ yìí,
ìjà rí olórí Yorùbá kankan olóṣèlú kankan nítorí àtijẹ tiwọn ìmọ̀tara wọn nìkan tí wọ́n jáde tí wọ́n dá ọ̀gbẹ́ni yìí lóhùn pé padà igbó north fáwọn ará north ni igbó middle belt fún middle belt ni à ń tẹ́ra wa jẹ́ là ń pera wa ní wọ́n Nàìjíríà títí dìsìn amalgamation ẹ̀ tún expire ẹ̀ tún threaten aráàlú ẹ jẹ́ kí ọmọ ìran míì sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ bóyá wọ́n ní ti invite ẹ̀ lọ́dọ̀ àwọn agbófinró bí Sultan máa ń béèrè fún ìdájọ́ òdodo fún olórí àwọn Miyetti Allah ṣebí yẹn ti sọ fún wa èròǹgbà wọn èrò ọkàn wọn ṣé dandan ni kó jẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n ti máa feed màálù wọn koríko tó wà ní north nínú igbó wọn kò lè feed màálù wọn wọn lè jẹ koríko tó wà ní north kì í ṣe ọ̀rọ̀ màálù nìkan tó wà lẹ̀ tí kọjá ọ̀rọ̀ màálù ẹni tó sọ fún yín wípé gbogbo ilẹ̀ inú igbó tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà pé Fúlàní ló ní ó ń padà sọ fún yín pé Fúlàní ló ní Nàìjíríà kí làwa ń ṣe papọ̀ tẹ́ ẹ̀ jẹ́ kó ní kálukú ti gbara wọn lẹ̀ lọ́wọ́ àwọn ará bíi àjẹ́ńdà láti claim Nàìjíríà àwọn darandaran yìí ni wọ́n kọ́kọ́ gbé dání tí Buhari ń lò wọ́n torí iṣẹ́ Fúlàní Ọlọ́run fún Buhari ṣe ni ó wá parí iṣẹ́ ni ìyókù l'Àtíkù ń bọ̀ wá ṣe torí kò ní sí ọmọ ìran míì tó lè sọ̀rọ̀ wọ́n á máa wọlé pa anybody ni kí ni wọ́n ń sọ bàbá wa ń sọ fọ́mọ Yorùbá pé ká mọ̀ tá à ń ṣe táwa ń bára wa jà nǹkan tí ń ṣe wá o Sultan yìí ló lọ bá ààrẹ l'Àbújá tó sọ fún pé kí ló dé tó jẹ́ wípé ó pe àwọn Israel àti Amẹ́ríkà wá sórílẹ̀-èdè Nàìjíríà kí ló dé tó jẹ́ military base north mo fẹ́ rántí àdúgbò yẹn ni wọ́n fẹ́ gbé sí ṣé Bauchi tó ń béèrè pé kí ló dé tí ò jẹ́ Ọ̀yọ́ state àbí ṣé middle belt kí ni interest emir tó ń jáde tó lóun ò mọ nǹkan kan nípa àwọn terrorist kò sọ nǹkan kan nípa nǹkan tí ó ṣẹlẹ̀ kó tó di wípé wọ́n mú arákùnrin yẹn balẹ̀ ṣé bá ṣe máa bá lọ rèé ṣé èèyàn rẹ̀ ló ń gbénú igbó ó tún fẹ́ gbénú igbó onígbó ó tó fún wọn lálàáfíà mẹ́ ọmọ Yorùbá ẹ tiẹ̀ dúró ná ṣé dandan ni ká jẹ màálù ni ṣùgbọ́n torí pa fẹ́ràn àfi ayé à ń yẹ̀yẹ́ ara wa lọ́dọ̀ àwọn Fúlàní àwọn tó ń ṣiṣẹ́ alápatà fúnra wọn wọ́n lè sin màálù àtàwọn ewúrẹ́ ìbílẹ̀ ṣebí torí ìnáwó ni kí la fẹ́ ṣe ọmọ Yorùbá láti stop àwọn ará bí kán mọ̀ gbalẹ̀ wa kí lẹ rò pa fẹ́ ṣe tẹ́ ẹ bá wò dáadáa àwọn Fúlàní tá à ń sọ yìí wọ́n mú problem ń bọ̀ wá sílẹ̀ Yorùbá ni o ẹ̀yin tẹ́ ń da ẹran ẹ̀yin tẹ́ ní màálù ẹ̀yin fúnra yín mú problem wá fún alẹ́ Yorùbá ni o nítorí pé ẹ lè sọ pé ẹ̀ màrà tí wọ́n fi màálù yín dá nínú oko olóko nínú oko àwọn ọmọ ìyá yín ẹ para yín pọ̀ ẹ ra bìkan ẹ fọmọ Yorùbá síbẹ̀ a ti gbọ́ pé màálù ọ̀ngàn kò ṣara lóore kò wúlò fáǹfààní wa bẹ́ẹ̀ bá jẹ màálù jù wàhálà ni àwọn kan lákùdá àyà ni tẹ́ ẹ bá wò lóòótọ́ Fúlàní mélòó ló ń da màálù ibi ìyẹn ti ń da màálù wọn àdá màálù lẹ Ìgbò wọn àfàyè ẹ̀ lẹ̀ fún wọn mélòó ni wọ́n ń dà gangan tó jẹ́ pé kò sábà tí ò tẹ́ ẹ dé bí wọ́n ṣe ń pa wọ́n ni ẹ̀ ń dìde sí ṣó yẹ ká jẹran màálù wọn. ẹ̀yin ọmọ Yorùbá kànáà tẹ́ fi máa ṣe àbòsí ẹ mọ̀ pé àwọn pípò tí mo gùn dé o wọ́n ń gbèjà ara wọn o àwọn olórí tí wá ń bí wọn à ní gbèjà wa wọn ò gbèjà wa àwọn olóṣèlú wa ò rí ti wá rò àwọn gómìnà yóò rí ti wá rò wọ́n pọ̀ lórí Miyetti Allah Sultan dìde ó ń pèjọba sákìsì tí nǹkan kan bá ṣẹlẹ̀ sọmọ Yorùbá kan ta ni ó dìde fún wa
ọba àwọn ọba tá à ń pọ́n lé gan tá à ń pèlú lórí ọba wa ó dẹ̀ mélòó tí wọ́n bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tán Fúlàní máa ń sọ jáde tí wọ́n gbèjà ilẹ̀ Yorùbá. Wọ́n lè máa pè fún ètò ààbò kí la rí tó ti bẹ̀ wá. Ìlọ́wọ́sí wọn nínú ètò ààbò àti ìsọ̀rọ̀ sí wọn kò jẹ́ nǹkan kan torí kò dàbí bí ìgbà tí èèyàn daṣọ bonu àbí dọwọ́ bonu tó ń sọ̀rọ̀ lọ́rọ̀ wọn. Ó jẹ́ káwọn ará abírí wa bí ọ̀lẹ wọ́n dẹ̀ ń sọ jáde pé ẹ̀tàn ọmọ Ìgbò yẹn ló le jù tí Yorùbá ò le rárá. Nígbà mọ̀ pé àláwọn olórí gidi àláwọn ọba gidi àwọn ọba oníyẹ̀yẹ́ la ní àwọn ọba apatí àwọn ọba ẹkọlù wá lásìkò ogun wọ́n sì kọlù tẹ̀lọ́ba. Àwọn ọba tí ò lẹ́nu lọ́dọ̀ olóṣèlú mélòó nù wọn bí ẹ̀mí àṣẹ wá bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló lè jáde irú ẹ̀ lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ o kí ìwé ìròyìn dẹ̀ gbé jáde. Ṣé owó oṣù yín ló ń bà yín lẹ́rù tẹ́ ẹ̀ fi lè sòótọ́ ọ̀rọ̀ bí tààtù ti jìnnà sí i. Oníràkàtì àlọ́pọ̀lọpọ̀ wọ́n kàn ní ń bú wọn wọ́n ń bú àwọn ọba ìgbà wo ni wọn ò ní bú yín ìgbà wo ni wọn ò ní bú àwọn àgbàlagbà àti ìṣetán àti bú yín ṣùgbọ́n ẹ má kó wa wọ oko ẹrú nítorí àtẹnujẹ. Ó yẹ ká ti mọ rí àwọn àgbààgbà Yorùbá ṣùgbọ́n ń bẹ̀rù kó má bàa jẹ́ àwọn gbé aṣọ́lẹ̀ nìyí. Ọ̀pọ̀lọpọ̀ yín ò jámọ́ nǹkan kan ẹ̀ ń gbá wa ni. Láyé àwọn bàbá wa Abraham Adésànyà á ti mọ tó máa lọ. Láyé àwọn bàbá wa Awólọ́wọ̀ á ti mọ tó máa lọ. Owó àti sàláàdì nìkan lẹ mọ̀. Kẹ́ ẹ jẹjẹkújẹ kẹ́ ẹ jàjára yẹn kì í ṣe tiyín torí ẹ ti fẹ́ràn ayé jíjẹ. Gbogbo ìwọ̀ tí ẹ bá ní ẹ mọ̀ ṣe lẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni ẹ ti ń fa àwọn ọmọ àlè jọba nílẹ̀ Yorùbá tẹ́jẹ̀ ìran Fúlàní lápá kan. Àwa dákẹ́ àwa ń wòran. Ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ gbébọn tẹ́ ẹ̀ gbádà kò sẹ́ni tó ní ẹ lọ ọjà ṣùgbọ́n ká ti sọ̀rọ̀ tó níyín lára. Àìsọ̀rọ̀ tí tó níyín lára ẹ fi ń ní àwọn ọmọ Yorùbá lára ni. Sultan nídìí ń sọ̀rọ̀ lórí Fúlàní ẹgbẹ́ ẹ̀yọ kan. Ọba Yorùbá kankan ò dìde kó sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n jí kó tí wọ́n pọ̀ àti olùkọ́. Ìtìjú ló ẹ jẹ́ fún ìran Yorùbá o. Ìtìjú gbà lẹ́yìn ọba yìí lásìkò yìí. Ẹ̀yin olórí wa tá à ń pè ń bàbá kò sẹ́ni àpọ́nlé lára yín. Kò sẹ́ni àpọ́nlé lára yín. Bóyá ìjọ President General Mietala tún sọ̀rọ̀ pé gbogbo igbó tó wà ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá Fúlàní ló ní gbogbo yín sì tún dákẹ́ nítorí tẹ́ ẹ fẹ́ gbà 2027. Get out. Get out. Get out.